Ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò kílẹ̀ rí sí fún ti òní. Orúkọ mi ò yí padà, Aródún náà ni mò ń jẹ́ Òjígọ̀bì. Ọmọ wọn ló wo òdùrú, ajífẹ́pẹ́ ṣirẹ́ ọmọ àwọ̀ òṣùlé, ọmọ láàgbélù, ọmọ bá rí jẹ àwọ̀ láàmú, ọmọ bàbá kan omi tútù tìjó ni fàìfàì. Ètò kílẹ̀ rí sí ni ètò tí a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé iṣẹ́ Noah Media láti máa ń mú kílẹ̀ rí sí wá fún ìgbádùn yín. Noah Media ní ilé iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sí ọ̀tún ètò yín. Ẹ má bínú pé ó tó ìṣẹ́jú díẹ̀ kí n tó mú ètò yìí wá fún yín lónìí. Kí ni mo mú wá lónìí? Mo máa gbé mọ́tò mi lọ sí ibi tí wọ́n ti máa bá mi yẹ̀ wò bóyá ara ẹ̀ pé àbí kò pé. Ibi tí mo ti ń dúró de ìgbà tó máa kàn mí ní ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn bíi mẹ́ta mẹ́rin kan. Wọ́n ṣà ń sọ̀rọ̀ nípa ìbáwí ọmọ nínú ilé. Ìyẹn ní ìkan nínú wọn bá dáhùn ló bá ní ọ̀rọ̀ kan máa ti ẹ̀ ṣẹlẹ̀ ní ìjẹta oníjẹta yìí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ó ní ìyá kan ọkọ ẹ̀ ti kú ó ṣe díẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ gbogbo ọwọ́ ẹ̀ ni wọ́n wà, òun ló ń tọ́jú wọn. Èyí tó jẹ́ obìnrin nínú àwọn ọmọ ẹ̀ yìí, ọmọ mẹ́ta ni wọ́n ní, ṣùgbọ́n èyí tó jẹ́ obìnrin nínú wọn, ó jẹ́ òun ni ọ̀kan láwọn, òun ló wà ní àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ló lọ ṣàlọ síbi kan tí ò yẹ kó lọ, ó tún wá pẹ́ kó tó dé. Ní ìyá ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní bá wí wípé báyìí ni o ṣe rìn, báyìí ló ṣe yẹ kó má rìn, báyìí. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi, jẹ́ wípé màmá ẹ̀ ní láti bá wí pẹ̀lú ẹ̀gbà, màmá ẹ̀ nà án. Ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n bí ilé, ìyẹn pẹ̀lú màmá ẹ̀ ń bá wí wípé ohun tó ṣe yẹn kò tọ́. Àṣé gbogbo nínà tí wọ́n nà, gbogbo bíbá wí tí wọ́n bá wí yẹn kò dénú ẹ̀, torí pé ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó ti dàgbà. Ọmọ tá à ń sọ yìí, wọ́n ní kò tíì ju ọmọ ọdún 18 àbí 17 lọ. Wọ́n ní ṣàdédé ni wọ́n wà nínú ilé ní ọjọ́ kejì ni wọ́n bá gba ìpè láti àgọ́ ọlọ́pàá wípé kí ìyá ọmọ yìí kó máa bọ̀ ní àgọ́ ọlọ́pàá o. Ibẹ̀ ńkọ́ ni ọmọ ẹ̀ àti àbúrò ìyẹn àbígbẹ̀yìn màmá, ibẹ̀ ni wọ́n wà. Ìyá bá ta mọ́ra, ló bá mú àkọ́bí dání pé kí ló ṣẹlẹ̀ sọ́mọ wọn, ọmọ wọn mà dáràn rí. Ìyá bá ṣe bàràbàrà ló bá dé àgọ́ ọlọ́pàá. Nígbà tí ìyá máa dé àgọ́ ọlọ́pàá, làwọn ọlọ́pàá bá sọ fún màmá pé màmá, a máa tì yín sí inú túbú lọ́dọ̀ wa ní ibi báyìí. Ìyá bá ní kí lẹ̀ ṣẹ̀un, kí lòun ṣe. Lọ́ba ní ẹ̀tọ́ kí lẹ ní láti bá ọmọ yín wí, ọmọ yín ló mú ẹjọ́ wá. Ó sọ wípé ẹnu òun bá labàlá iṣẹ́ òun bóun ò ṣe fẹ́, nítorí pé òun lọ sí ibì kan. Ìyẹn ni ẹ̀gbọ́n ẹ̀ tó wà níbi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tó pẹ̀lú màmá ẹ̀ ń bá wí. Ìyẹn bá mẹ́jọ ló bá bẹ̀rẹ̀ sí ní rò. Ọ̀rọ̀ ṣàdírò tó ló bá di gbọ́nmisí omi òtó náà ní àárín wọn níbẹ̀ ní àgọ́ ọlọ́pàá. Àmọ́ ohun tí mo rí fàyọ nínú ẹ̀ tí àwọn ẹni yìí ń jẹ lẹ́nu ni wípé àwọn kan sọ wípé kò tọ́ kí ọmọ yẹn mú ẹjọ́ òbí ẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá. Àwọn kan sọ wípé ẹ̀tọ́ òbí ẹ̀ ń nà gẹ́gẹ́ bí ilẹ̀ tí a wà, ilẹ̀ Áfíríkà, ilẹ̀ adúláwọ̀, pàápàá nílẹ̀ káàárọ̀ oòjíire, wípé ẹ̀tọ́ òbí ọmọ ó na ọmọ. Àmọ́ ó tọ́ o, kò tọ́ o, ó yẹ, kò yẹ. Ṣé mọ̀ pé mo máa ń sọ tèmi wípé ọgbọ́n yín ni mo fi máa ń kún ọgbọ́n. Ohun tẹ́ ẹ bá rí sí èyí tí mo mú wá yìí, ẹ dákun, ẹ fi ránṣẹ́ sí wa lórí ìtàkùn wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe, àbí nọ́mbà wa àbí ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ nípa iṣẹ́ wa nílé iṣẹ́ Noah Media, gbogbo iṣẹ́ tá à ń ṣe tó jẹ mọ́ ká gbé ohùn sáfẹ́fẹ́, ká ṣiṣẹ́ móhùnmáwòrán, ẹ ṣáà tẹ atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára, ìyẹn www.noahmedia.com. Noah yẹn ní àmì ohùn Yorùbá, òun ni kẹ́ ẹ tẹ̀ lọ́gán lẹ máa bọ́ sí orí àsíá wa www.noahmedia.com. Ẹ dẹ̀ lè gbá wa láago náà kẹ́ pè wá ẹ̀lú. A wà ní ọ̀hún láti dá yín náà, àbí kẹ́ ímeèlì wa. A máa tún ríra láyọ̀ láìpẹ́ jọjọ nínú ọ̀pọ̀lọpọ̀ oore. Èmi ni tiyín ní tòótọ́, Àródú, ọmọ wọn ló wo òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tìjó ni fàìfàì. Àlàáfíà. Noah Media.